àwòrán nígbàtí àṣà wa èdè wa mo bó ṣe ń lọ lórí bí pé àwọn ètò tó kì òun la máa ń jù fún yín torí ẹ̀ lẹ́ ṣe mọ̀ pé nígbàtí ibẹ̀ gangan ló ti ń lọ ṣé sinimá àgbéléwò ni ṣé àwọn eré ìṣe àti àṣà ni tí ẹ kó ń lọ gbogbo ẹ̀ la máa ń mú wá fún yín àmọ́ lọ́dún yìí a fẹ́ gbé àwọn ètò ńlá kan ní tó yàtọ̀ a fẹ́ gbé wá sójú àwòrán nítorí pé a rí pé èdè wa náà là ń polongo àwọn ọmọ Yorùbá ọmọ Oòduà àwa wò pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àgbà eléré wà yálà olórin o yálà onítíátà wọ́n pọ̀ tó dẹ̀ pé ìjìnlẹ̀ Yorùbá ni wọ́n àmọ́ à kì í fi ojú yẹn wò wọ́n bóyá torí iṣẹ́ tó ń ṣàwọ̀ pé ní ọdún yìí káwọn ọmọdé náà lè kọ́gbọ́n kọ́ lè wò pé ẹnikẹ́ni tí mo tẹ̀ ń wò yìí náà ọmọ òun náà ibi báyìí ló ti wá ọmọ ibi báyìí òun náà mọ nǹkan báyìí èmi náà bẹ̀rẹ̀ sí ṣe báyìí gbà yẹn kò dẹ̀ sí bí a ṣe fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí tó jẹ́ pé àmọ́ àwọn òpin bó ló yẹ ká lọ ọ̀dọ̀ tá ló yẹ ká ti bẹ̀rẹ̀ tó yẹ pé èèyàn tó yẹ pé wọ́n ti ń ṣe kíní ìbọn sí kò ń ṣọ̀rọ̀ ogún ọdún tó dẹ̀ ń ṣe bọ̀ tí ò dẹ̀ sí gbogbo ẹ̀ dẹ̀ ń lọ tí ò sí gbé bóyá pé èèyàn owó ní àwọn pé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi ẹ̀gbọ́n tiwa ni wọ́n èèyàn tiwa ni wọ́n àwọn àríkọ̀ṣe tọ́wọ́n náà àwa náà rí lára wọn lánà fòpá náà lè tẹ̀síwájú nídìí iṣẹ́ iná àdẹ̀dùpẹ́ lọ́lọ́run kí bá yẹ sọ fún wọn pé a fẹ́ wá ní ẹ má bọ̀ ọmọ Yorùbá lèmi náà ẹja àjọ gbé sí mi wà pẹ̀lú ẹ̀gbọ́n tèmi báyìí gbogbo ayé mọ̀ sí Sound Sultan mú orúkọ Ọlánrewájú ọmọ Fasasi ẹ̀gbọ́n ẹ mọ̀ pé Yorùbá aláti tẹ̀ ẹlẹ ọmọ dánáìsì Yorùbá díẹ̀ lélẹ́yìí ẹ̀gbọ́n tó bá ní wọ́n ti ṣe rí báyìí ó ti tó ẹ̀gbọ́n àwọn àgbàlagbà wò pé ẹni yóò dọ̀bálẹ̀ wọ́n tó jẹ́ pé mo ti tẹ́ o. má lọ dọ́jú because àwa gan atúfẹ́ máa ṣàyọ̀ ń bọ̀ ìṣòro tó yẹ ó lè lọ́ máa bà market mi jẹ́ bẹ́ẹ̀. ok ọjọ́ ó lè bàjẹ́ ẹ ti rí i pé ẹ tó gbé wá sórí àwọn rẹ̀ ẹ̀yẹ́ mọ́tẹ́ wà ń bẹ lọ pé dáadé lọ pé mọ́ mi ẹ rí i pé ẹni yóò ń ṣe pé àṣàdànù bẹ́ẹ̀ ni èdè Yorùbá dẹ̀ la máa sọ ẹ wá ń kàn kẹ fìdílé kẹ jókòó mo ti wà pẹ̀lú ẹ̀gbọ́n wa báyìí Sound Sultan ẹ̀gbọ́n ẹ bá ń kàn ara alẹ́ náà wọ́n ṣe ń wò yín báyìí. ẹ kú kalẹ̀ o ẹ kú ètò náà ètò yín ètò wa a máa kọ́ yín ní èdè Yorùbá lẹ́ni yìí táwọn jókòó sí báyìí sẹ́rí mú ìwà yìí ẹ máa rò bóyá kàdánkàdá ni Yorùbá mi kò ní kàdánkàdá àmọ́ ẹ máa rí ẹ ṣáà ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́. ẹ̀gbọ́n wa ń wò yín lébẹ̀ yẹn ń pe ṣe mo rò bọ́ náà mi Èkó ni ẹ̀gbọ́n ẹ bá mi sọ ọmọ bo gangan ní ẹ̀dẹ̀ bá mi sọ ń pa ẹbí Fasasi yẹn ní ṣókí. èmi ará òkè ni mí o mo wá láti Ìsẹ́yìn local government ní ìlú Ọ̀yọ́ àwa dẹ̀rẹ̀ àtọ̀ Ẹbẹdí láti wá ọmọ Ẹbẹdí ni wá ọmọ Ẹbẹdí mọ̀kọ ìlú Ọ̀yọ́ kìkì Ègùn ibi tó júmbú ni tó jẹni lọ ó ti change ẹ̀ remix wà but àmọ́ ọmọ Fasasi wá láti family Fasasi màmá mi àti bàbá mi wọ́n ti ṣaláìsí àmọ́ Ọlọ́run fọ́run kẹ́wọn àmì ó gbìyànjú gan ìgbà tá à ń bẹ̀rẹ̀ kínní yìí bàbá dì ẹ̀gbọ́n mi àwọn ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ká máa jó ká máa kọrin ká máa act so gbogbo táìmù yẹn táwọn bẹ̀rẹ̀ yẹn Alhaji àti Alhaja Fasasi àwọn are very supportive ìgbà tá a lè bẹ̀rẹ̀ music gbà yẹn kò easy bẹ́ẹ̀ àwọn families àwọn màmá àti ọmọ àwọn òbí ọmọ tó ti sọnù tán ló ń ṣe ọmọ olórin wọ́n á gba àwọn eléyìí ọmọ Alhaja àti Alhaji ilẹ̀ ń ṣe yìí but àmọ́ àwọn parents wa àmọ́ àwọn ní foresight wọ́n ti rí bóyá everything máa jẹ́ mọ́jọ́ ajú ṣe máa lọ. So àwọn kan sọ pé ok ẹ ṣáà parí ilé ìwé tẹ bá ti parí ilé ìwé tẹ ti serve ẹ lè wá máa ṣe nǹkan tó bá wù yín as far as tó nǹkan ẹ̀kọ́ máa digunjalè àbí kẹ́ máa ṣàṣe tó bá wù yín so all support wa gan-an ni mo wá láti family ọmọ mẹ́fà ni wá mi ni middle child fourth child family wa nǹkan tó mo rí tí mo kọ́ gbọ́n tí mo dẹ̀ fi ń kọ́ àwọn èèyàn púpọ̀
ni wípé ìgbà tí à ń dàgbà tí ìwọ tó bá ní talent tó dẹ̀ ń show lára ẹ pé tó fi ń fi hàn pé ọmọ dàbí mo lè kọrin báyìí mo mọ̀ Ọlọ́run kan máa ń fún yàn ni Ọlọ́run máa ń bless èèyàn pẹ̀lú talent yẹn ni. Ọlọ́run máa ń fún yàn lẹ́bùn. Ẹ̀bùn yẹn máa ń wá ní naturally ni Ọlọ́run látòkè lọ ẹ̀bùn yẹn máa ti ń wá so ìwọ tó ti ń fi hàn pé pé mo lè ṣe kíní yìí o àmọ́ o dẹ̀ ń ṣe tó tẹ̀ tún tó yẹ pé kò lè fún ẹ láti ṣe àwọn ọmọ àwọn pé bó o lè ṣe o lè explain ìyẹn talent nìyẹn so bàtà tí ń ṣe yẹn mo notice pé àwọn family wa àwọn ni first audience wa àwọn ló máa ń kọ́kọ́ wù wá àwọn ló máa kọ́kọ́ sọ wá pé ṣe báyìí èyí tó máa rẹ́rìn máa wà èyí tó máa lọ pé kí ló ń ṣe báyìí ló ṣe létí àmọ́ ó dàbí ó máa ń sọ pé ọmọ bẹ̀rẹ̀ oríire bẹ̀rẹ̀ ni o. wọ́n ní ká má sọ kejì ọmọ bẹ̀rẹ̀ oríire bẹ̀rẹ̀ òun lẹ ti ń gbọ́ yẹn. because ìgbà báyìí pọ̀ sí ló ń jẹ́ kí audience wá ṣe a lè wò pé eléyìí sọ báyìí so a lè. ẹ ṣá oríṣiríṣi ń bẹ̀ ń mú pọ̀. tó bá jẹ́ ẹnìkan là ń perform sí ni òun náà kọ́ máa pàtẹ́ fún wa máa parọ́ fún wa àmọ́ iṣẹ́ rí bóyá wà ní ẹgbẹ́ máa ráwọn nìkan náà audition tó máa kọrin náà ní pé my mom say I can sing. àwọn ayẹyẹ rẹ̀ ń ta gbangba tọ́rọ ti parọ́ fún ilé. wàhálà nìyẹn àmọ́ iye yìí lò so a lo wọn àwọn ní first point of gidi wa tá a máa sọ pé òkè o a ti ṣe báyìí àwọn náà máa sọ mo dẹ̀ láìkẹ́ o ṣe máa ní pé àwọn kò díẹ̀ jẹun so a máa fi yẹn máa gèsè ti talent bàbá yìí fẹ́ ṣe sí àmọ́ apart from that gbogbo family wa support wa wọ́n support wa gan-an ni kò sí ètò tí bá akọrin gbà kan àbí ètò bá jó sẹ́ inú fídíò kò sí ètò mọ́mí wa tó ti gba báńdì wa sọ́dọ̀ kan ní pé ká sùn dàárọ̀ so gbogbo kìíní yẹn gan-an ó ní charity begins at home ló láti kẹ́sọ̀rọ̀ dé so kìíní yẹn ó help wa gan nígbà táwọn máa fi bẹ̀rẹ̀ pé ká máa ṣe olórin dé. èmi máa ń sọ pé nígbà tí ẹ di pé ẹ bẹ̀rẹ̀ tó di pé ẹ ti ń wo bàdí ìtẹ́yìn náà ti ń ṣe yẹn kẹ́ tó wọ iléèwé gíga LASU ni. bẹ́ẹ̀ni. mo wá wò pé nǹkan tẹ̀tẹ̀ lọ kàńsù tẹ̀ yàtọ̀ sí àwọn tí wọ́n ń tètò àdúgbò kọ̀ọ̀kan ni mo wá wò pé ṣó wá sí lọ́kàn pé kẹ́ lọ ṣe music abẹ́ wo pé music yìí ti dọ̀bẹ̀ kò ní pé mo tún lọ ń tẹ̀síwájú ẹ̀yọ̀nà náà bẹ̀ yẹn. ṣẹ̀rí gbogbo ìgbà yẹn ó ní nǹkan tó ń pè ní ó sì wá ń sìn náà nǹkan tó máa ń jam èèyàn lọ́wọ́ ẹ̀ wọ́n pè ń jamb tó bọ́ tó bá kọ exam ẹ̀ tán tó sọ pé I want to be mo fẹ́ di ó ní bí jamb yẹn jamb ẹ lọ sí side kan náà. tó bá di pé ọ̀rọ̀ wà lọ́wọ́ bàbá ẹ máa gbádùn lọ́jọ́ yìí so lọ́rọ̀ kan ṣe jam yẹn ló. mo fẹ́ ṣe doctor wọ́n wá fún mi ní marine and oceanography ní Unilag so marine àwọn olómi nìyẹn. olómi dé so mo á rò pé kí ni eléyìí bàbá mi ní ok ṣé o máa lọ fún geography and regional planning ìyẹn ilẹ̀ nìyẹn kò ń ṣubú. torí ẹ̀yọ̀ kì í ṣe ilé mọ́jà. mo á ní ok ẹ jẹ́ àṣe geography and regional planning ní LASU so by day LASU nìyẹn so first and foremost gan doctor la fẹ́ ṣe doctor ni mo fẹ́ ṣe àmọ́ èmi kan ti ń wúra mi pé doctor yìí ṣé ó máa lè ṣe doctor yìí ìwọ tó máa bá wà ní laboratory tá a bá ń ṣe biology máa ń bì ní. pẹ̀lú oríṣiríṣi òórùn nǹkan. gbogbo kọ̀ ẹja máa ṣe ná so bàtà dẹ̀ dé school bàbá dì mo ti ń bá wọn ṣe backup mo ti ń feature lórí kíní mo ti ń kópa nù wo recording wọn so ìgbà tí màá wọ school àwọn ọlọ́pàá mi má lọ máa ṣe ìtìjú rẹ ló máa ń tijú yẹn bá ti dé school sí wọn pé first audience àwọn tó máa gbé ẹ lọ́ta nìyẹn tẹ bá ti parí bẹ́ẹ̀ yín graduate tán báyìí àwọn náà máa tún máa sọ̀rọ̀ ẹ̀ ń ta kó tó tún gbé market gbé orí wọjà ńlá so ìyẹn mo á gbọ́ tí ó jẹ́ pé àmọ́ dé inú school èmi náà wọ́n á bẹ̀rẹ̀ sí máa wá òkè bọ́lọ́ tí ń pàtẹ́ ṣó bọ́lọ́ tí ń ṣe kí n tó gbogbo ẹ̀ náà mo fẹ́ bá wọn kópa nínú ẹ̀ so wọ́n ti wá mọ̀ mí nínú school so
nǹkan bí baba dì sísọ náà ni ó dẹ̀ jẹ́ àwọn náà ṣe gbogbo ẹ̀ ní UI náà tá a tún gbọ́ everybody gbọ́ so ìkíní yẹn mo fi kọ́ ọgbọ́n pé blacking náà ìgbà tí blacking máa wà ní ilé la nǹkan tó ṣe títí nìyẹn má dẹ̀ tún wò ó sí ìgbà àwọn ọmọ sí náà ó ní bí wọ́n ń lo platform iléèwé fi bí débi tán máa dé so bá mọ̀ ìbẹ̀rẹ̀ ni kò ń jẹ́ pé mo wò pé mo fẹ́ kọ́ orin kíkọ mo fẹ́ ṣe gbà mo fẹ́ ṣàwọ̀ bàbá dí àwọn lọ ṣe theatre art yẹn ni but èmi ń tèmi geography and regional planning ti jáàmù mi pẹ̀lú. ọjà mi sí náà ni. náà ni mo fi. nígbà wo ni orin jagbajantis yìí ṣé ẹ ṣì wà nílé ìwé ńgbà yẹn ni àbí ẹ ti parí torí kò sí bá ṣe máa sọ̀rọ̀ ń pa Ọlánrewájú Fasasi tí à ní sọ̀rọ̀ ń pa jagbajantis. ẹ bá wa fún àwọn ọmọdé tó ń wò àwọn àgbàlagbà ti mọ̀ àwọn tó jẹ́ bá mi yànnà náà bí orin yẹn ó ṣe wáyé. Jagbajantis yẹn mo kọ́ nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ ń fi school ẹ̀ iléèwé gíga orin yẹn ló jẹ́ ní pé orin yẹn mo ti ń perform tẹ́lẹ̀ mo ti ń ṣe àwọn èèyàn tí mo orin mi gẹ̀ngẹ̀n wọ́n ti mọ but ó ní nǹkan táwọn báǹdì mi ṣe ń gbà yẹn tó ní ká ta gìtá gbogbo wọn á lọ ọ̀nà wọn so orin yẹn ni orin tí mo máa ń mú pé òkè o orin yìí kò sẹ́ni tó ti mọ orin yìí irú àwọn báǹdì yẹn gan ìgbà tó máa gbọ́rin lórí TV gan wọ́n wò pé kí lélẹ́yìí so orin yẹn mo kàn fi ṣe pé yẹn fi gba freedom ìgbà tí mò ń lọ fún show kan ní 1998 a lọ sí àwọn shows kan táwọn ṣe káàkiri because mo miss batch service mi so yíyẹ tí mo fi miss batch service mi ni mo fi ń ṣe tour yẹn èmi àtàwọn plantation boys èmi àpò bẹ́ẹ̀ jùlọ sago basket mouth àti àṣẹ pẹ̀lú by road ni o wọ́n ṣe à ń lọ from different iléèwé là ń lọ tá à ń lọ à ń sọ̀rọ̀ pa gbé kọ́ máa àgbà ọ̀rọ̀ tí ò gbógun ṣògbó kínní yẹn là ń ṣe campaign yẹn là ń ṣe so ìgbà tá à ń lọ ni mo kọ orin yẹn mo máa kọ orin yẹn gbé so ó wà between ìgbà tí mo ti parí school kí n tó àti bàtẹ́ ń dúró kẹ́tọ́ lọ fún ní Ògúnbánirọ̀. so ó dùn mọ́ mi pé orin yẹn ìgbà tí a máa fi gbé jáde àkọ́kọ́ ìgbà tí mo kọ́kọ́ gbé jáde àwọn èèyàn sọ pé orin yìí ń kọ nípa mathematics àwọn èèyàn láìkí subject yẹn àwọn èèyàn láìkí arithmetic ó jẹ́ ń kọ nípa mathematics mo ní tí gbọ́ orin yẹn dáadáa ni àwọn míì rédíò ọ̀fẹ́ play ẹ̀ àmọ́ ìgbà tó máa ṣe fídíò yẹn wá sáyé àwọn ọmọdé tá a lò yẹn kó jẹ́ kí mẹ́sẹ̀jì yẹn wá yọ kárí yọ àwọn èèyàn sí. ìgbà tó wá yé àwọn èèyàn yẹn lọ́wọ́ ní ṣé nǹkan tó mọ ọkùnrin yẹn sọ obvious máa kó jẹ wọn kó jẹ. ìkan náà wọn tó wà nù iṣẹ́ tẹ ìyàngbà yẹn lẹ pàdé ní ibìkan láìpẹ́ yìí níbìkan tí ẹ lọ ní lógún ọdún sẹ́yìn o. ìgbà máa rí bọ́ yẹn last ó ti tó ogún ọdún sìn ìgbà tí mo dẹ̀ máa dé ọ́fíìsì àwọn ẹni tó sponsor show ni wọ́n kọ. sẹ́yìn dá wọn náà bó ẹ̀yin ò tẹ́ lè dá wọn láyé. ó kọ́ àbá mi ni àmọ́ bó ṣe sọ kò tiẹ̀ sọ pé èmi ni pẹ̀lú pé òun wà nù fídíò mathematics mi òun wà ní àwọn ọmọ yẹn bóyá sọ ojú yẹn dẹ̀ yọ sí mi ẹkún dẹ̀ bọ́ lójú mi ẹkún wa bọ́ lójú mi. ìmọ̀ téèyàn kàn mú gbà yẹn kó ṣe náà ló ti wá dẹni tó. tó ti ìgbà tó ń mà ní ó hẹ́ẹ̀dì department ti tiẹ̀ so ní ọ́fíìsì tó jẹ́ pé ńlá ni so inú mi dùn gan fún nǹkan tí Ọlọ́run fi wá ṣe ọ̀tọ̀ ní level of confidence tí ọmọdé máa ń ní tó bá ti gba irú ibẹ̀ yẹn yọ tó dẹ̀ máa fi mọ̀ pé òun lè take over anyhow so nǹkan tí
So that's just it. Kí ló wá bí orin yẹn ń gbà yẹn because orin yẹn ní tẹ̀kọ́ ń gbà yẹn bí 20 ọdún kọjá sẹ́yìn tabasi wa gbọ́n sìn ó wá dàbí pé ìsìn gangan lẹ́wà kọ̀ fún nígbà yẹn tó kí ló bí. ó máa ń dùn mọ́ mi àmọ́ kò kí ń dùn mọ́ mi ńgbà mi tó ní ta kọ lógún ọdún sẹ́yìn tó bá ti jẹ́ pé tó sì ń apply sí ìranù tó ń ṣe nínú system wa àwọn mo máa ń sọ ní gbogbo interview tí máa ṣe pé àwọn olùdarí wa àwọn ni èyí tó bá dánú àwọn èyí tó dá àwọn olùdarí tó dá àwọn ló ń mú orin kó pẹ́ irú àwọn orin yẹn kó máa ní meaning kó máa ní meaning mo rò pé Fẹlá gan fẹ́ kó orin òun pẹ́ bẹ́ẹ̀ yẹn kó máa ṣe máa apply ní after 30-40 years you know so commercial value ẹ̀ ó dáa fún wa ọjà ń lọ mọ́ àmọ́ tí wọ́n bá ronú jinlẹ̀ àmọ́ pé kí ní dà ń sọ yìí ká máa jalè pẹ̀lú ọ́fíìsì tó fún wa ká máa jalè ká máa tẹ̀ ronú àwọn tó ń affect you know from gbogbo àwọn yẹn sí olè ibùn ní àjò dàbílẹ̀ àwọn èèyàn sì fẹ́ já ẹni àwọn sìn so gbogbo ọ̀rọ̀ yẹn kò ń ṣe pé mo kàn ń wo ìta mi mo kàn ń wo nǹkan tí mò ń ṣe ńgbà yẹn àwọn èèyàn ní pé mo kéré jù láti máa ṣe àwọn orin yẹn máa bọ̀ mọ́ nǹkan tí mo kàn ń pé èmi fẹ́ ṣe orin tó jẹ́ pé kò tẹ́ ẹ jẹ́ mò ń tẹ́ owó fíjọ́ mo kàn ń pé orin tẹ́ pé tó bá gbọ́ wàá mọ̀ pé o mú nǹkan lọ́lé láti inú orin yẹn o mú rí nǹkan fàyọ láti inú orin yẹn so nǹkan tí màá ń ṣe ni pé orin ti wà too useful jù láti ká máa underuse yẹ so ìgbà yẹn mo gbé kò sí nǹkan tí màá sọ tí bá ní ṣí ẹnu mi sẹ kí a ní idea láti lè pass message kan sáwọn èèyàn tó ń gbọ́. láti ìgbà tẹ́ ti wá ju orin yẹn lẹ̀ orin yẹn kárí kò wá sí ìdádúró kankan máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ń lọ tẹ́ bá jókòó báyìí tẹ́ bá ro ìgbà yẹn kátẹ́ má ti ń sọ gan wọ́n ṣẹ́ ta sì máa sọ̀rọ̀ nípa tíṣẹ́ pọ̀ àmọ́ tẹ́ bá kọ̀ jókòó ń gbà ìgbà tí mo dẹ̀ ṣe orin yìí o tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe wà ń sìn bẹ́ẹ̀ ṣe jẹ́ àgbà ọ̀jẹ̀ ń sìn kí ló máa ń wá sọ́kàn yín kí lẹ máa ń rò wípé ogún ọdún náà ni mo wá. èmi máa ń ṣẹ́rí ẹni tó bá mọ ọ́nú rò àwọn pẹ̀lú èmi máa ń ronú jinlẹ̀ every time mo dẹ̀ ń jẹ́ kó pẹ́ mo jẹ́ kí nǹkan ṣẹlẹ̀ kí tó máa èmi kàn máa the smallest thing tí bá rí báyìí máa kàn fi dúpẹ́ ní pé èmi náà kọ you know because kò sí bóyá mọ̀ ṣe tó bóyá mọ̀ ṣe tó lẹ́gbẹ́ máa fi inú industry wa yìí ọdún kan dàbí ogún ọdún àbí kó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ọgọ́ta ọdún because it's a fast moving system the music industry. ìṣẹ́jú ló ń lọ orin mi ń yọ mi ń yọ bóyá ta ló ń gbóná bóyá ìyọlé ẹ̀fẹ́lẹ́sì ẹ̀yẹlé tí ó gbọ́ máa ń yọlé ìfẹ́lẹ́sì kò jẹ́ kí kéèyàn máa rò pé nǹkan téèyàn lè ṣe pẹ́ ni àmọ́ àwa náà ti rí àwa náà fún àwọn ẹnìkan kọ́gbọ́n ni gbogbo àwọn bàbá King Sunny Adé àwọn Fẹlá kò sí kán máa lanu wọn kó sọ̀rọ̀ ọgbọ́n nǹkan tí ọgbọ́n dẹ̀ rí tó bá fi lè sọ̀rọ̀ ọgbọ́n ò lè expire ọgbọ́n òun ṣe jó tó máa expire tó bá gbé tó bá jójó yẹn 10 years later máa ní kí ló ń ṣe fún yẹn. àgbàlagbà máa ń dóru ijó tí mò ń náwó jẹ sí. ẹnìkan tí ìhùn tó bá wọ ọmọdé gan gbà yẹn máa ní tens of brass tens wọ́n máa ṣe mí pé kò ní mọ̀ pé ojú tó ń rìn nígbẹ́. lọ́wọ́ ṣe àwọn léṣe sí ńgbà kan. so pé wà yẹn àmọ́ tó bá sọ̀rọ̀ pa àgọ̀ máa ronú mọ́ àgọ̀ sì máa wà next kan tó bá sọ̀rọ̀ pa o lè tẹ́ ọmọ ilé ayé lọ́rùn ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ ń lọ lófo ọmọ tó bá pè orin yẹn á sì apply sí nǹkan tó ń ṣe nìkan so nǹkan tó fi dá nìyẹn tó bá fi ọ̀rọ̀ àti ọgbọ́n sínú orin yẹn ó ti fi life span sínú orin yẹn nìyẹn
so why tó fẹ́ máa ṣe orin tó yẹ pé ọkọ̀ máa jó sínsìn á dẹ̀ lọ tó bá tẹ̀ ní ṣe yẹn ó yẹ kó make provision nínú album ẹ̀ kó máa ṣe àwọn orin tó yẹ pé kó máa keep yẹ yò. Màá mú ilẹ̀ tí ká sọ̀rọ̀ ń pọ̀ àwọn iṣẹ́ because ara nǹkan tá à ń ṣe lè nítorí pé àwọn iṣẹ́ tẹ́ ti ṣe náà tí ò kú ni tó sì wà ó jẹ́ ká wà ń bílẹ̀ ní tọ́wọ́n náà fi fẹ́ gbọ̀n yín ẹ jẹ́ àsọ̀rọ̀ ń pa motherland tó jẹ́ orin tó jẹ́ pé tá a bá ń sọ ń pọn orin náà àwọn èèyàn soríṣiríṣi kan gbà kan yẹn ní bóyá Sultan travel ibẹ̀ lé ní àbá wálé àbó òfẹ́ kọ́mọ èèyàn travel nǹkan ní oníkàlùkù di tiẹ̀ mú orin yẹn kí ló bí kí ni. ìgbà tí wọ́n kọrin yẹn gan mo tiẹ̀ tí travel abroad rí ibi tí mo dé ní South Africa a dẹ̀ lọ ṣe kíní eré àlọ́ṣe kóra àbí ìrìnàṣẹ́ àmọ́ nǹkan tí ó mú mi kan orin yẹn wọ́n ní arákùnrin kan níbi tá à ń gbé nígbà satellite ó lọ abroad ó ti pẹ́ ń bẹ̀ díẹ̀ bí kò lè tó 10 years ṣá àmọ́ ẹni tó jẹ́ pé everybody mọ̀ ni kò síbi tó kò sí gbogbo àdúgbò ló mọ̀ a máa rìn káàkiri everybody ló mọ̀ everybody ló fẹ́ràn yẹn wípé mọ̀ ó wà free so ìgbà tó máa fi padà wá tó deport ẹ̀ ó fẹ́ òyìnbó ó dá padà wálé ó wá dé ó sì ń fẹ́ yẹn àmọ́ pé ó kàn fẹ́ yẹn screen saver ni ìbànújẹ́ pọ̀ fún nǹkan tí mo wá lè kò wá yé mi mọ́ nígbé ìbá ló ti bẹ̀rẹ̀ tó bá jẹ́ tó lọ jù ẹ́ lọ sí ibì kan tó jẹ́ pé àwọn tó mọ̀ ń pa ibi tó jù ẹ́ wá. àwọn ilé ìtìtì ẹ̀ náà ni ó lè jẹ́ nítorí ẹ̀ náà lóyún tíjú àmọ́ ẹ mọ̀ rò pé ní láti tijú dé ibi tó tijú dé. ó wá lọ ṣe rẹ̀ léṣe. ó lọ parẹ́ ó kọ́ jọjọ Sunday kan Easter Sunday náà ni wọ́n ní inú primary school kan ó ti hàǹgà rẹ̀ ní ẹ̀rẹ̀ mú mi jókòó ronú gan-an ó dùn mí gan-an ó dùn mí pé ó parẹ́ ó dùn mí pé ó kú everything kọ́ wá mú mi ronú gbà àmọ́ kó lè tó yẹn kó yé nǹkan téèyàn máa parẹ́ fún náà. ìdíkọ́ tẹ padà wá sí ìlú ẹ̀ padà. so mo á ìgbà yẹn mo bẹ̀rẹ̀ sí máa kọ kíní ẹ̀ pé àjò dàbí lé no matter where you go make you no forget area o. Nítorí ìwọ̀n gbà ọbọ̀ yìí ìgbà ó lọ náà. tó wá di pé kìíní ẹbí tó pé tí òde bá ti lè padà wálé o. máa rò ilé ni ilé àwọn aláma pampa ẹ ilé ló máa gbà ẹ́ lẹ̀ kò sí nǹkan kan bí kò máa ti jú ilé ni ilé so kíní ẹ̀ ló dùn mí tó fi jẹ́ kí n kọ orin yẹn. ẹ ṣe òun ló ti nànà náà yẹn ń pé wọn nǹkan déédéé kọ́ gan ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tí wọ́n dẹ̀ kọ́ àti gba ẹ̀ dẹ̀lélé báyìí sì yìn orin tí ò lè kú láyé làárọ̀ dọ́mọdọ́mọ máa gbọ́ ni torí ẹni tí ẹgbẹ́ téèyàn bá gbọ́ ó tẹ́ pé ẹ tún tún pò pọ̀ nígbà kan pẹ̀lú ọmọbìnrin yẹn. lẹ́ni ìsìn èyí tó máa release ìsìn àti pò pọ̀ pẹ̀lú Johnny Drill èyí. ṣé ń gbọ́ nǹkan tí ẹni tó wà lẹ́yìn àwòrán sọ pé èyí tẹ́ pò pọ̀ pẹ̀lú ọmọbìnrin yẹn lòun láìkì nígbà tí a ti gbọ́ yẹn tí yẹn ti dùn tọ́ wá ti gbọ́ ìmí tún ti wà ń sìn tẹ́tún ti. èmi àti Johnny Drill ìyẹn náà tó gbé wéètì. àjòdàbílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nìyẹn ẹ̀kọ́ni kan ní ìgbà kan tẹ́pẹ̀ ní 2010 2020 la wà báyìí fáwọn tó ń ṣe kọ́ máa ṣe àwa wà ń bẹ̀ nígbà tí ẹ̀pọ̀ ṣàn yẹn tẹ̀ ìyá ṣàn yẹn àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àmọ́ nǹkan tẹ́ sọ̀rọ̀ ń pa ń gbà yẹn ẹ sọ̀rọ̀ ń pa ná ẹ̀rọ̀dàbẹ́là o ìgbà orin yẹn ó kì í pé orin tí orin ti ṣe kí ni àmọ́ 2020 la mú yìí orin yẹn dàbí pé bóyá pé ẹ tún bá wa yànnà náà yẹn náà góní tẹ́ kọ́ ní tó dẹ̀ sì dìsín náà tí ò tí. ọ̀rọ̀ tí mo sọ tẹ́lẹ̀ náà ni màá tún. ẹ padà sí ẹ má bínú pé ẹ ń padà sọ̀rọ̀ iṣẹ́ yẹn náà ló ń jẹ́ ká máa. ìgbà kí n tó kọ orin yẹn mo rántí pé wọ́n ní nǹkan tó ń pè ní vision 2010 wọ́n ti sọ kíní ẹ̀ láti bí 1990 something wọ́n sọ pé by 2010 yẹn
pé iná mama wàhálà wọn abẹ̀ wọn pé ẹ̀pà náà yìí fíríjì ti kọ́tọ̀ sọ yẹn pé by 2010 o ẹni tí ó fún iṣẹ́ yìí o by 2010 iná kò ní jẹ́ wàhálà wa nílùú yìí mọ́. Àwa dẹ̀ á rí pé 2009 la wà nígbà yẹn. Wọ́n á wò pé wọ́n á ní ẹ̀gbọ́n náà 2010 tó ń sọ yẹn má ti dé tán òun ló ń kọlẹ̀kùn lẹ́yìn wa yìí ẹja fún wọn lónìí kan ká fi rán wọn létí láwa ṣe orin yẹn wọ́n dẹ̀ ní nǹkan tó ń ṣe ń gbà yẹn tó ń sọ light up Naija wọ́n ṣe hashtag light up Naija lórí Instagram so wọ́n sọ Sound Sultan support us with your voice support us with your voice mo ní èmi ò ní máa bá yín type lórí Instagram nǹkan tí mo máa ṣe wàá fi orin kan so mo dẹ̀ pé ẹni tó wà strong lórí ẹ̀ náà ẹ máa ń gbà yẹn òun náà strong lórí ọ̀rọ̀ yẹn lórí Twitter wọ́n ní já tún gbé lọ sí level mi so gbà yẹn la fi ṣe orin yẹn ó dẹ̀ tún lágbára Ọlọ́run tà bẹ́ẹ̀ni jẹ́ káwọn èèyàn mọ̀ pa bàbá pa wọ́n ṣe orin yẹn léṣe wọ́n ní if there is no light how you gonna show ọkọ ẹ̀ ń sọ̀rọ̀ tí ò bá síná bá la ṣe fẹ́ rí. nǹkan tó promise wa lórí amóhùnmáwòrán so bí wàá ṣe orin yẹn tán báyìí mo dẹ̀ gbìyànjú náà mo gbé lọ sí ibi táwọn òṣèlú wà mo lọ pín láti géètì wọn mo pín dé at least ọ̀dọ̀ VP ọ́fíìsì gbogbo ẹ̀ mo pín wọn sí díẹ̀ Ọlọ́run jẹ́ kó gbọ́ so gbàdá rẹ̀ sórí yẹn ó ti di ọdún 10 gbáko nísìnyí ṣe níná lé ẹ̀ ń wò wá kí lẹ̀ ń lò. inverter generator. pass my neighbor inverter. lọ́dún 10 sẹ́yìn. ìkan wà tí ẹ ṣe pẹ̀lú ọ̀rẹ́ yín tá a ti máa sọ̀rọ̀ ń pa yẹn tí ẹ pè ní bushmeat ẹran ọ̀gbẹ́ ọ̀rọ̀ yẹn náà ọ̀rọ̀ tó bá wa lọ náà ni orí ńlá náà ni àárọ̀ wọn orin tó sì ń yàtọ̀ lẹ́yìn ẹ bá sọ̀n pé orin yẹn orin ńlá ni. orin yẹn ìgbà tí mo ṣe múvì pẹ̀lú bàbá Túndé Kèlání wọ́n náwọn orin kan tó fún mi kí n máa gbọ́ wọ́n fún mi tún jí òye lánàá kí n gbọ́ mo wá ń gbọ́ nǹkan tí bàbá ń kọ ó sọ pé òkété ò mọ yìnbọn sólókò ó dìwájú òkété ò mọ yìnbọn sólókò ó dìwájú sọkíní àwọn ṣe máa ronú òkété àwọn yìnbọn sólókò ìyẹn ti dójú ẹ̀ o so èmi náà wá ní òkété yẹn ní bushmeat so one day bushmeat go catch the hunter o kò ń ṣe hunter ló máa mú bushmeat mọ́ nítorí bọ́yẹn tí mú wa lọ́dẹ̀ látọjọ́ yìí tó tún kó wa lówó jẹ tó ń jí wa ní gbogbo nǹkan ara tó máa yèlè wọn lórí títì owó tó yẹ kó fi tún títì wa ṣe òun ló fi ń gbé mọ́tò ńláńlá tàbí ń hèlè wọn tó ń fún wa ní peanut so wọ́n ní pé olè ní là ń yìn àwọn olè là ń yìn kò yẹ kó dàbẹ̀ mọ́ pé ká gan ká ṣe kí ni ká sọ̀rọ̀ àní àwa lè eku inú gbó àwọn lè yẹn ká sọ̀rọ̀ ń sìn ká dẹ̀ mú ọlọ́dẹ. kí láti gbà yẹn tẹ̀dẹ̀ kan yẹn ṣé kò sọ̀wọ́n olóṣèlú kọ̀ọ̀kan tí wọ́n di pé o kọ́ ọ́nà orin yẹn àbí nǹkan kan tó lórin ńlá tó ní agbára ni. bí mo máa ń ṣe orin yìí mo máa ń fi ọgbọ́n yẹn mo máa ń fi bò díẹ̀ mo máa fi nǹkan tó ń pè orin lóyìnbó ló ń pè ní Gẹ̀ẹ́sì ní sarcasm àti satire so ìwọ tó bá ronú jinlẹ̀ ni wàá rí ìwọ tó bá ronú jinlẹ̀ ni èmi dẹ̀ believe nínú way yẹn nítorí wọ́n ní a gbọ́dọ̀ máa fọ kíní wa níta gbangba so àwa tá a ti mọ̀ tá a bá ti kóòdì ara wa pé nǹkan tá à ń ṣe yìí kò dáa nǹkan tá à ń ṣe yìí so àní sọ pé àní wàá bú ìlú wa níta fáwọn èèyàn kó lè understand a kò máa sọ kó deadly àtàtì máa gbọ́ àdé máa mọ̀. ó ti yé gbogbo wa
Lára àwọn iṣẹ́ tí ẹ̀gbọ́n mi tó wà níbi tó ti ṣe, ẹ̀yin náà rí pé kò sí àṣàdànù ńbẹ̀, àwọn orin ọlọ́pọlọ ni, àwọn orin tí ẹ gbé láláì wọn lè kú ni. Ẹ jókòó, ẹ má ti lọ bì kankan, àwọn orin yẹn ẹ jẹ́ àfún yín lẹ́yọ̀ kàbí méjì bẹ̀ kẹ́yìn náà gbọ́ kẹ́ wò pé orin lélẹ̀ kò ń ṣe orin èní kò ń ṣe orin àná o, àti dárúkọ orin ọdún mẹ́wàá ní ogún ọdún bẹ̀ yẹn. Ẹ kó jẹ bàbá sì wà bí àǹtí lọ bì kankan, ètò ń lọ lórí bí náà làwọn ẹ̀dẹ̀ máa gbé kúrò. Ẹ tún pè yàn mí kó wá báyìí ní pé ọ̀rọ̀ ń lọ bí irú eléyẹn lè dédé rí bì kankan o, ní èdè tiwantiwa la ṣe ń ṣe. À ń bọ̀. Káàbọ̀ padà amóhùnmáwòrán Nigbati náà ni àṣà wa èdè wa níbi tí fàájì tó sọ̀kalẹ̀ sí. Ẹ ti kọ́ àwọn iṣẹ́ yẹn tí kò jẹ́ wọn iṣẹ́ àtẹ̀yìnwá ni tí ò tẹ̀ ń ṣiṣẹ́ ìsẹ̀yìn rárá, ẹ̀dí bó ṣe dúró déédé. Ẹ̀dẹ̀dẹ́gbẹ́ ẹni tẹ̀sán ọ̀gbọ̀n yẹn náà wà ń bẹ̀, ẹ̀dí pé ìyàtọ̀ yẹn gan náà kò pọ̀ púpọ̀ jù àbí bàbá kí síbẹ̀ ni èyí ṣe pé ọlọ́run ló ṣàgbàdéwé o, bó jẹ́ àwọn bọ́ọ̀lù alápẹ̀rẹ̀ gbogbo ẹni bàbá máa ń ṣe tẹ́ pé àwọn atajà àbúrò sí wọn gan mi ò rò bá àmì gbogbo ẹ̀kọ́ la mú lára wọn, a máa mú mi gbogbo ẹ̀kọ́ la mú bọ̀ gbogbo ẹ̀ náà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ bá ń kí wọn ará ilé ń pẹ́ ẹ̀sìn wá bí pẹ́ ẹ̀ tí ì lọ. Tẹ́ bá ṣètẹ̀ ń tẹ́tí lẹ́kọ̀ọ́ káàbọ̀ sórí ètò Nigbati. Mi ni Sound Sultan lórúkọ mi. Àkọ́ńsọ̀rọ̀ pa bí gbogbo ẹ̀ ṣe bẹ̀rẹ̀ níbo ní ibi tá a bá dé ibi tá a ṣe ń lọ lórí ká máa kọrin ká máa dá yín lára yá yìí. Ẹ jẹ́ ká máa tẹ̀síwájú nígbà tí iṣẹ́ orin ìwádìí kó bẹ̀rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ní òde sẹ́yìn nǹkan ti yí padà. Àwọn tọ́dẹ̀ ń wò wá ń bí náà ọmọdé náà wà ń bẹ̀ tọ́dẹ̀ fẹ́ fi ọgbọ́n àgbà kọ́gbọ́n gẹ́gẹ́ bẹ́yìn tẹ́ ti bẹ̀rẹ̀ orin tipẹ́tipẹ́ nílùú Nàìjíríà yìí. Ìyàtọ̀ wo lẹ́rò bó ti wá dé bá iṣẹ́ yìí sìn, kí ni ìyàtọ̀ tẹ́ rò bí ẹ̀yin lè sọ àná lẹ́yìn Ọlọ́run ní gbogbo ẹ̀ o, àmọ́ nídìí iṣẹ́ orin yìí àná ní yín ẹ̀ẹ́dẹ̀ sì wà lẹ́ni báyìí sìn, kí lẹ́rò bó jẹ́ yàtọ̀ tó jẹ́ kíní tó ṣẹlẹ̀ nísìn. Nǹkan tí mo rí nípa ẹ̀ ni pé ìyàtọ̀ pọ̀, kò sẹ́ni tó máa náà rí ìyàtọ̀ nù orin bá ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú hip hop style, because ó ti ń ṣorin kò ń ṣe láti Nàìjíríà gọ́gọ́rọ́ ló ti ń ṣorin ní Nàìjíríà, ṣáà bẹ̀rẹ̀ láti gbogbo palm music dé èmi ní àpàlà dé fuji dé jùjú kí ló ń pè afrobeat kan gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀. Àmọ́ àwọn ọmọ tó bí ní 70s dé 80s, àwọn ọmọ tó bí ń gbà yẹn àwa kọ́ láti gbogbo amóhùnmáwòrán àti gbogbo kíní tá à ń wò, a kọ́ hip hop, disco gbogbo ẹ̀ la kọ́. So ìyẹn ni ó wá influence orin tuntun yìí táwa wá bẹ̀rẹ̀ sí máa gbé sóde. Ìgbà tá a gbé orin yẹn sóde nígbà yẹn kò sí pé àwọn èèyàn gbà bẹ́ẹ̀ yẹn náà bọ́ọ̀ tètè kó jẹ́, àmọ́ a kàn fún wọn pé nǹkan tá eléyìí a copy o, àmọ́ ó influence wa ni ṣá láti ṣe. So náà dẹ̀ ni àmọ́ nísìn wọ́n ti wá gbé lọ sí level mi ibi tá ti yá àwọn gan wá ń ya títí wa lò bẹ́ẹ̀ sí gbogbo ẹni kò síbi tí a máa dé ní gbogbo àgbáyé orin wa ló ń gbọ́, kò ń ṣe nǹkan tí a lè rò a lè wò pé ọdún wọ́n máa fi máa tó gbà kan ò wá di pé káàkiri. àrùn gbà yẹn rárá, àmọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a wà ń bí gbogbo ẹ̀ náà ṣẹlẹ̀ níwájú wa náà ni àyẹ̀ rí. So I believe rẹ̀ a rí gbogbo ẹ̀ adébẹ̀ àná perform ní ibi tí àwọn èèyàn bíi 20,000 tó ń gádà ní Amẹ́ríkà àti bá wọn wà lórí. So gbogbo kíní yìí náà ó lè máa ṣàwọn míì ní kàyéfì, àmọ́ àwa táwọn abẹ́wọ̀ ń ṣẹlẹ̀ a rí bí gbogbo ẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ tó ń change náà ni. So difference yẹn mo ní sọ pé difference yẹn mo ti sọ tẹ́lẹ̀ pé àgbélé ni nísìnyí gbogbo àgbáyé, and then another thing ni pé owó ti pọ̀ nú ẹ̀,
owó ti pọ̀ nínú ẹ̀, owó ti pọ̀ nínú music industry gan sí, àwọn èèyàn gan sí àwọn ló máa bí ọmọ ẹ̀, owó lé tálẹ́ǹtì ni, àmọ́ nígbà yẹn àwọn ló máa lé ẹ kúrò ní ibi tó ti ń kọrin pé eléyìí ò fẹ́ di doctor, àmọ́ nísìnyí gan doctor ń di musician, ìwé ìṣẹ̀lẹ̀ náà ni. ẹ ṣe gan, wọ́n ti yọ̀nà náà, wọ́n ti jẹ́ ká di àṣẹ tó wà bẹ́ẹ̀ kí tó wá sọ̀rọ̀ nípa, mo fẹ́ ká kúrò nídìí orin díẹ̀ ká sọ̀rọ̀ nípa gọ́sọ́ náà nǹkan tẹ̀ ń gbé ṣe pọ̀, sinimá àgbéléwò ẹ ti ṣe, ó tún náà àpéjọ tẹ máa ń ṣe lọ́dọọdún náà tó jẹ́ jungle story. Àmọ́ ara nǹkan tí iṣẹ́ táwọn èèyàn rán mi tó béèrè, mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé tí wọ́n bá ń sọ èèyàn kan tó jẹ́ pé ó jẹ́ ọ̀rẹ́ yín tímọ́tímọ́ látọjọ́ tí ó ti pẹ́, à ń sọ̀rọ̀ nípa Innocent tí bí agbo ayé mọ̀ sí tú bàbá. Èmi àti ẹjọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo àwọn ọ̀rẹ́ wa náà ní bíi 20 ọdún sẹ́yìn, àmọ́ nǹkan tí a wá rí mú yọ láti inú ọ̀rẹ́ tá à ń ṣe àti ìbáṣepọ̀ wa pẹ̀lú music àti gbogbo ẹ̀, a rí pé a ní many similarities, a rí pé àjọ máa ń pààyàn lẹ́rìn ni, even though orin là ń ṣe, a máa ń pààyàn lẹ́rìn, a sì máa ń ó ní different things a máa jọ ń ṣe pọ̀ tó jẹ́ pé àwọn ẹlòmíràn ọ̀kà kún, àmọ́ èmi àti ẹ̀ àti jókòó báyìí a máa pa alẹ́, a máa rẹ́rìn yíyọ́, a máa gbẹ́ gbogbo àti bẹ́ẹ̀ àti bẹ̀rẹ̀ sí máa ní gbòkè èmi àti bọ̀bọ́ yìí apart from gbé àǹkan ni a lè pààyàn lẹ́rìn, a lè ṣe bá a lè ṣàwó, a lè so from there a kò bẹ̀rẹ̀ sí máa grow closer náà ni. Òun bá fẹ́ ṣe nǹkan tiẹ̀ wọ́n máa pè mí, náà fẹ́ ṣe tẹ̀mí náà pè mí, family wa náà a bẹ̀rẹ̀ sí máa grow closer, àwọn ọmọ mọ́ra wọn. Òun lẹ ti gbọ́ yẹn kó ń ṣe pé èèyàn kan jẹ́ Muslim àbí èèyàn kan jẹ́ Christian àbí èèyàn kan jẹ́ Yorùbá, èèyàn kan jẹ́ kinní o, ọ̀rẹ́ yẹn wà papọ̀. Kò sí nǹkan kan tó work around the differences and work around similarity ni. Ó dẹ̀ ṣe kó rí nìyẹn. Yọ. Ọlọ́run dẹ̀ ní dá àárín yín kò ní dàrú. Abẹ́jẹ́ àsọ̀rọ̀ ń pa sinimá àgbéléwò tí ẹ ṣe tó jẹ́ sinimá ńlá tó dẹ̀ pé ìfà gbọ́ wọn tó kópa ń bẹ̀ àwọn èèyàn jàǹkàn táǹtẹ̀ lè kàtọ́ ni. Ló tẹ̀ tún ti wà fún online sí gbẹ́dẹ́ bọ̀dé tún lè wò ó sí. Mo mọ̀ pé ìyẹn ẹ̀gbọ́n wa Dáre Fasasi pẹ̀lẹ́ ẹ̀yin náà ẹ bá wa yọ̀nà náà fún wa because iṣẹ́ ńlá ni. Mo dẹ̀ mọ̀ pé dà ń pé ìmí náà ti ń wà tẹ̀ ń pòpọ̀, ẹ bá wa sọ kọ́ tún mọ̀ pé apart from pé bóyá ilé orin, ilé sinimá. Ti sọ sẹ́yìn abadi àwọn lọ ṣe theatre art ní school ni, so kò tí ń ṣe nǹkan tá à ń rò jìnnà lọ, àmọ́ mi máa ń kọ script, èmi náà máa ń kọ script bẹ́ẹ̀, so ìgbà tí ìgbà máa ṣe fídíò orin mi Chris Ward ní 2002 a wà lórí set yẹn ni basketman tó wá sọ nǹkan fún un, ó wá sọ nǹkan tí Gàǹdókì sọ fún un, wọ́n sọ pé Gàǹdókì sọ pé ẹnìkan ń gbé àwọn wèrè lọ sí ibì kan pé wọ́n náà tọ̀, wọ́n ní tí bá mú kíní concept yìí a lè fàágùn, a lè ṣe bá a ṣe ṣàwó, tó tàdé sí rè a sọ fún àwádẹ́rì báyé ṣe oníyẹn báyé kọ́ à ń kọ́ every year ìmọ̀ àbúbádì àwọn tó gbà àdé lè sí kárátà ìmọ̀ àdùn bẹ́ẹ̀ báyé bẹ̀rẹ̀ sí máa àdìmọ́ nìyẹn báyé àdìmọ́, so bóyá wá dìgbà tó máa ṣe kíní ẹ̀ àwa pé Gàǹdókì àpé basketman, ó wù wọn lórí Gàǹdókì ò lè wá make ẹ̀ but ó wù lórí pàtẹ fóun credit, ó ní pé kò sẹ́ni náà nínú industry ni wọ́n ti jí gbogbo àìdí àwọn gbogbo àwọn pé ká tiẹ̀ lè concept kékeré amúnbẹ̀ o, àwọn pé a tún lè fóun credit pé kíní yẹn wò lórí ẹni bóyá yẹ kó jẹ́ náà nìyẹn, so eré yẹn ó funny gan-an ni nítorí àwọn èèyàn tá a lè sọ orúkọ wọn tán, so wọ́n ti pọ̀ jù, so ẹ̀yin tí a bá fẹ́ wò head gun ló ń jẹ́ head gun orí lọ, Ọlọ́run ní jẹ́ kó rí wá lọ, òun ni táìtù ilẹ̀ adẹ̀ tí ń kópa láti ṣe ìfẹ́ àti ní méjì gan tá a fẹ́ ṣe lágbára Ọlọ́run 2020 yìí ká máa wò tẹ́tí lẹ́kọ̀ọ́ ó máa. Àpéjọ kan láwọn tẹ máa ń ṣe lọ́dọọdún tí ó ti ju ọdún méjì mẹ́ta lọ, tó jẹ́ wípé ẹ̀ ń ṣe ní bẹ́ẹ̀ ń ṣe mọ̀ bó ṣe ń ṣe, torí a ti mọ̀ pé láti ilẹ̀ náà èyí tí ẹ máa ń ṣe ó dẹ̀ di pé wọ́n á ṣeré, wọ́n á jó, wọ́n á ṣe jungle story, mo ti mọ̀ pé kò sẹ́ni tó máa ṣe eré tó máa lè ṣerú wàhálà yìí náà tí ó bá ṣe pé kí ló bí kí ló fà
ó yàtọ̀. Mo máa ń fẹ́ ṣe nǹkan tó yàtọ̀ náà ni èmi dẹ̀ rò pé to whom much is given much is expected. àwọn tá a ti wà tó ti ń hùwà ti pẹ́ tá a bá ní gbé nǹkan gbà fẹ́ ṣàpèjọ aláti ṣe nǹkan tó máa ní meaning tó máa dùn tó máa dà pé ok bàbá yìí ti pẹ́ ń bí ó ti ṣe gbá ó ti ṣàwó ti so mo kàn kí n fẹ́ ṣe DJ track one. mo kì í fẹ́ ṣe irú nǹkan yẹn mo pé mo ń short change àwọn fans mi ni so eléyìí bàtí mo máa lọ sí New York America nígbà kan wọ́n á ṣe ìfẹ́ láwọn Broadway wọ́n á wò ìtàn ìṣòro kìíní ẹ̀ musical production yìí máa le pẹ́ mo bí wọ́n èlò how many times lẹ́bí pa ọ́ náà wọ́n ti rehearse fún bíi 7 months mo ṣe àkọ́ gbọ́ ẹ lẹ̀ pé ó dà gbé nǹkan tí mi fẹ́ máa ṣe eléyìí o so ní 2012 first ní 2012 mo rò pé ẹ jẹ́ àyẹ̀wò báyìí ṣe ní 2012 yẹn bọ́ yìí love ẹ̀ nìyẹn ìyẹn àfún lórúkọ àkọsọ 12 years on stage lẹ́yìn ìgbà yẹn a bẹ̀rẹ̀ jungle story àti 1 and 2 sí tó yẹ pé àwọn èèyàn fẹ́ ya wèrè lórí ẹ̀ ni wọ́n wo concept ẹ̀ báyìí pé kò tí ì rí irú ẹ̀ rí láyé àmọ́ àmà fún Ọlọ́run ní gbogbo glory náà àtúfẹ́ṣe mi ń yẹ yìí lágbára Ọlọ́run àfẹ́ṣe mi ń yẹ yìí Ọlọ́run adé yẹ kó ọmọjọ́rò. so máa bèrè lọ́wọ́ nítorí pé a ti ń sọ̀rọ̀ ń pa yín àwọn orúkọ nǹkan náà ń jáde bíi tú bàbá nǹkan tó jọ wọn àgbọ̀ lórin tó ti pẹ́ àmọ́ gbogbo alámọ̀ pé nígbà tó di pé orin ṣèwọ́ṣèwọ́ yìí bẹ̀rẹ̀ nílùú Nàìjíríà yìí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ náà tó jẹ́ gbẹ̀yìn wọ́n pọ̀ àmọ́ ìsìn ní òde ìsẹ̀yìn tá à ń sọ yìí àwọn ẹgbẹ́ yín tẹjọ wà tó yẹ pé wọ́n ń gbọ́ tó wà ń tà ń sìn wọ́n ń pọ̀ adẹ̀ tí pàdé oríṣiríṣi àwọn èèyàn náà torí àwọ̀ à ń tàgbà mọ́lẹ̀ oríṣiríṣi nǹkan lọ́wọ́ èèyàn ń sọ ó ti yàtọ̀ owó orin nǹkan ṣá àmọ́ irú ẹ̀yin ṣe a lè bèrè lọ́wọ́ yín torí pé kí ni ẹ̀yin wà ní inú ayé méjèèjì kí lẹ rò bó jẹ́ ìṣòro tó jẹ́ pé àwọn àgbà olórin tí wọ́n ń lu yìí tí ẹ rò bó jẹ́ ìṣù tẹ́ pé àti lè jáde ń sìn náà ó jẹ́ ìṣòro àwọn aráalé gan tí ì bá bẹyín lọ́rọ̀ yìí mi ò mọṣẹ́ mi bí iṣẹ́. nǹkan tó máa ń ṣẹlẹ̀ nígbà mi ṣe rí ayé ń yí àwọn nǹkan tó ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kan ní within 10 years. ọdún mẹ́wàá sẹ́yìn. àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ó wà very pivotal kan mo mí ni pé ó ṣe kókó gan-an nínú nǹkan shape tí industry ti take sí ẹni tó bá dẹ̀ rò pé nígbà tó kí ní àwọn ìṣẹ̀lẹ̀ yẹn bẹ̀rẹ̀ ẹni tó bá wọ̀ pé tó bá ká àwọn ìṣẹ̀lẹ̀ yẹn kún ó máa overlook máa ní oversight kò wá ní mú kò ní meet up pẹ̀lú train yẹn a lọ a filẹ̀ nítorí pé gbogbo orin tó ń kàn sí gbogbo ó ní movement tí gbogbo ẹ̀ ń bá wá ó ní changes tí everybody láti adapt sí ìwọ tó bá tètè tó bá nígbà àwọn ọmọ yẹn ti ń ṣe báyìí kó máa tẹ̀lé wọn kó máa ìwọ tó bá lè tètè ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n á já ẹ sẹ́yìn ni. tó ní wò pé àgbàlagbà lè mi kí ló ń ṣe gan. tó wá jẹ sẹ́yìn nǹkan tó wà ń bẹ̀ ni ìgbà tó bẹ̀rẹ̀ mi ní Twitter dé yìí púpọ̀ nínú àwọn tàjọ ń ṣe pọ̀ wọ́n kàn wọ́n pé kí ni erémọdé wò lélẹ̀. erémọdé ni Twitter. ọ̀rẹ́ wo bí erémọdé ni èmi dẹ̀ rí bẹ́ẹ̀ ibẹ̀ Twitter báyìí tó bá gbogbo handle mi Sound Sultan ni mo kì í ṣe Sound at @Abiowandunderscore kan gbé kíní. pé bọ́ọ̀ ìbẹ̀rẹ̀ gangan mo ti sọ fún bọ́ọ̀ mi ní wà ní Amẹ́ríkà pé bá mi gẹ̀ẹ́tì àkáǹtì sharp kí n máa bá wọn pò pọ̀. Súlé. Yo sórí ìgbà yẹn àwọn pọ̀ mo ní fan àwọn láìkọ́ ni mi bí wọ́n láìkọ́ ni mi sórí fans tí mo make fúnra mi lórí social media gan younger fans wọ́n pọ̀
gan ju àwọn tí mo tẹ̀ so nǹkan tí mo fi ń sọ pé tí ayé bá ń yí wàá máa bá yí pọ̀ fast kò ń ṣe pé tó bá ti yí 20 times wàá ní wọ́n jẹ́ ìwọ ó bá ti late because àwọn èèyàn nísìnyí stakes ti wà higher owó ti ń pọ̀ ń bẹ̀ àwọn èèyàn ti ń ṣe gudugudu méje yàyà mẹ́fà láti rí pé àwọn làwọn máa jẹ́ top so o lè máa slack lọ sẹ́yìn kò ń ṣe slack náà mọ̀ ẹ́ pé oversight ni àwọn máa gbé erémọdé ti gbé owó dé o so fún mi èmi kọ́ tẹ̀lé wọn close mark kò tó ń pè ní close mark mo fún everybody a ní talent ò tó ẹ̀bùn ni kò tó àwọn kan wà tó sì máa já mọ́ náà ẹ̀bùn yẹn ò tó so ìwọ tó bá ní pé hard work beats talent when talent doesn't work hard so ìyẹn ni mo máa ń kó pọ̀ tó bá ti wú mi lórí tó ní bàbá yẹn ti pọ̀ mo like orin yẹn ti kí n ṣe màá sì ṣe kí n. ẹ ti tẹ̀síwájú. so kíní ẹ ó ṣe kókó gan láti máa tẹ́tí lẹ́kọ̀ọ́ kó mọ nǹkan tó ń change kó mọ bóyá lè change fast wọ́n máa take it seriously kó má rò pé ó wá sẹ́yìn wá ń bọ̀ ìwọ tó bá jẹ́ pé gbogbo àwọn ẹ̀mẹ̀wà wa ọ bẹ̀rẹ̀ sí máa ṣe gbogbo àwọn social media káwọn boys tó bẹ̀rẹ̀ àwọn máa ní followers wọn lọ mo dẹ̀ mọ́ wáyé mo yẹn sọ bẹ́ẹ̀ bó táìmù yẹn àwọn sì popular. bẹ́ẹ̀ni àwọn lọ́wọ́ ń ta bẹ́ẹ̀ni. so wọ́n á ti jẹ́ ọmọ àti kọ́kọ́ ní followers púpọ̀ wọ́n máa ti build community tí wọ́n pẹ́ jẹ́ gbẹ́rẹ́ pé ó yá ẹja jọ máa lọ ẹ̀yin ìbáwò àwọn àbí so kọ́tọ́ wà bẹ́ẹ̀ yẹn attention mo yẹ sọ 1 year ní industry wa yìí bí ogún. àwọn àtẹ̀mọ̀ nǹkan tẹ̀ ń sọ bìkọ́ gbogbo yìí tẹ̀ ń sọ yìí náà kò ń ṣe pé fọ́ọ̀mù aráalé náà lè tọ́ba yẹn bá ń sọ pé Sound Sultan wọn àti Wizkid kíní kan mo ní kíní yóò ṣe bẹ̀rẹ̀ láti èní yìí. èmi máa ń update ni. nígbà tí o bá album tó ń jáde yìí sí èmi àti Tẹ́ni àwa ń bẹ èmi àti Peruzi èmi àti Johnny Dre èmi àti àwọn fans gbogbo alájọ ń ṣe pọ̀ so òun wà pé ti ara ẹ̀ náà kí wọ́n má máa gbéraga ní jù láti mọ̀ pé times are moving on àsìkò ń lọ kò dúró dẹni kankan àwọn àṣekí ni. bàbá mi tí mo tẹ̀ ń lọ pé ẹ̀yin ní ojú yẹn tẹ́ máa fi ń mọ̀ àjọ wà ń bẹ̀rẹ̀ náà ní tẹ́lẹ̀ ń lọ Sùúrùlérè lọ bá ọmọ kékeré gbòǹgbà kan tátẹ̀ ń sọ pé ẹ̀gbọ́n yìí sì dé pẹ̀lú wàhálà ń bọ̀ ló ń lọ kí ló ní àbọ̀ yẹn dẹ̀ ṣe kinní kan o tẹ̀dẹ̀ kúrò ń gbà yẹn láti Festac ń gbà yẹn lọ Sùúrùlérè tẹ́lẹ̀ orin kan 5-star general nǹkan tá ní bàbá yìí lọ ń bá yìí tádẹ̀ pàdé ọmọ náà ń gbà yẹn náà tá ní ọmọ yẹn ọmọ tó ṣe kinní ni ẹ̀gbọ́n ti dé ọmọ tá à ń sọ yìí Wizkid ni o tẹ̀ ti bá aṣọ nígbà tó orúkọ yín o tẹ̀ ti jáde rárá. mo ti ẹ̀sọ́ pé gbogbo òun rántí orin. bàbá àjọ wà ní lẹ́lọ́ létà náà la mọ̀ ń gbé bóyá so táwọn èèyàn bá ń sọmọ ní ìfẹ́ yìí ò ń ṣe pé bóyá bàbá kan ń wá nígbà tí ẹni yìí gòun tí mọ̀ kó o máa di nǹkan tó dìlé ni òun ni bàbá yìí ti mọ ẹni àdẹ̀mọ́ level tọmọ ẹ̀ wà ní so gbóhùn nǹkan tẹ́ sọ bẹ́ẹ̀ kẹ́ bẹ́ẹ̀ lọ náà ẹ̀mí ní spin náà ẹ̀mí ní a lè má kà lọ so ẹ̀yin ní ojú yẹn ọpọlọ Ọlọ́run dẹ̀ kò ní dàrú Ọlọ́run dẹ̀ ní gbà ọpọlọ yẹn lọ́wọ́ yín so òun lẹ ti gbọ́ yẹn ń pé wọ́n sùn díẹ̀ ni àmọ́ kò tí ì pẹ́ jù náà ọ sì lè dìde ń sìn náà kẹ́nikálukú náà bẹ̀rẹ̀ sí máa. yes sir èmi máa ń sọ fún àwọn èèyàn pé ẹ wò gbà tí bàbá wa of blessed memory Fatai rolling dollars tí bàbá tún rolling dollars never write yourself off talent ò ń kú. ẹ jẹ́ ká sọ ń panu àwọn ọ̀dọ́mọdé olórin tó jẹ́ tìsẹ́yìn náà tó jẹ́ pé gbogbo náà lẹ́kọ̀ọ́ bí ẹ ṣe sọ fàbàdò mọ́ra èmi tẹ̀ gbádùn orin yẹn gan mọ̀ àpèkà àdíjà ṣẹ̀rífà ebi túmọ̀ ọ̀rọ̀ èmi gbádùn bẹ́ẹ̀ ni èmi fídíò yẹn náà dẹ̀ jìnnà wọn kò fi nǹkan
láì tún pẹ́ tún fa small doctor mọ́ra náà tó pé ṣóun ni ẹja sọ̀rọ̀ ń pọ̀n ọmọ méjèèjì ẹ̀dẹ̀ kí tẹ báwọn ṣorin báwo ló ṣe kàtẹ̀ tún wálẹ̀ ń sìn fọ́wọ́n tilé yìí tọ́ Lámìdé dẹ̀ ní ti small doctor. fáànì wọn ni mí máa ń láìkí orin Ọlámìdé ọ̀bọ yẹn wà very talented. Small doctor náà mo láìkí ẹ̀ nítorí òun gbé style tiẹ̀ wá kò dẹ̀ sẹ́lòmíì tó ní style yẹn pẹ̀lú ẹ̀ na big day ní kíní yẹn so ó ti wò ó ti jókòó ó ṣọ́ òkè fújì rè eléyìí rè kò gbé tiẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ gbé jáde ó dẹ̀ ń lọ tiẹ̀ jẹ́jẹ́ òun nìkan ni ẹ̀rí tó ń gbé stadium tó ń tà tó so. tọ́wọ́n tiẹ̀ ń lé ọdẹ fẹ́ràn ẹ̀ fún bó ṣe jẹ́ yẹn. ó dẹ̀ ń ṣe ní area ẹ̀ nǹkan tí mo máa ń sọ fáwọn èèyàn ní pé wọ́n gbàgbé area. gbádùn ẹ̀rí bó ṣe lọ ń bẹ̀ maybe tomorrow they only settle down before tomorrow they be strangers in a gown maybe one day love you fine. ó pọ̀ ń bẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò ní bàjẹ́ bàbá gẹ́gẹ́ bá ti wá ń ba lọ́nsìn eléyìí náà ó ṣe pàtàkì kí ìbéèrè torí àwọn èèyàn ti kún wájú mọ́ màwòrán pé Ọlánrewájú Fasasi ló ń bọ́ báyìí àwọn tó wà l'Óṣogbo l'Ákúrẹ́ àwọn èèyàn náà pọ̀ tí wọ́n náà fẹ́ ṣiṣẹ́ orin tó ń wò pé èrò wá pọ̀ ń di iṣẹ́ yìí ṣémi náà lè rí ọ̀nà bá lọ báyìí àmọ́ fọ́wọ́n tó ń wò yín káàkiri n'Íbàdàn ní l'Óṣogbo l'Ákúrẹ́ n'Íṣẹ̀yìn n'Ílọrin ẹni tó fẹ́ ṣiṣẹ́ orin yẹn tó ń wò yín báyìí kí àṣírí méjì mẹ́ta wo lẹ fẹ́ fún. ó ṣe kókó kó fi Ọlọ́run síwájú ó ṣe kókó kó mọ̀ pé ohun yìí ìwọ kọ́ ló ní ó ṣe kókó kó mọ̀ pé ojú ayé pọ̀ nínú eré ká máa ṣorin iṣẹ́ yìí so láti mú Ọlọ́run ẹ̀ dáadáa ni èèyàn náà wà ń bẹ̀ ẹni kò mọ èso tẹ́lẹ̀ náà ẹ láti máa tẹ́tí lé kókè mọ̀ nǹkan tó ń change kí ló ń sup kí ló ń change kò sí time fún gbéraga ẹni bá gbéraga wàhálà ló wá fún rẹ̀ because àwọn èèyàn ti ń gbé ẹ̀ga already wọ́n tún bá fẹ́ gbéra ẹ̀ga wàhálà ti pọ̀ jù yẹn so too much wàhálà just stay humble pray. Bàbá ìṣòro méjì mẹ́ta wo lẹ rò bó jẹ́ ìṣòro tó jẹ́ nǹkan tó ń dojú kọ wá ní ìlú tàwa ẹ̀ torí kò sí bá ṣe máa bá ròyìn sọ̀rọ̀ tí a ní sọ pàkó tó kọ aráàlú ẹ ti kọ́ nípa ẹ̀díṣẹ́ oríṣiríṣi kí lẹ rò bó jẹ́ nǹkan tó jẹ́ pé àti lọ síwájú òun. àti dúró pẹ́ jù láti béèrè question yìí àti dúró pẹ́ jù so àwọn báyìí ni àwa rè àwọn èèyàn leadership lè wọ́n kéré mọ́ yìí motherland rè òun ló bracket gbogbo àpò ṣe rí nínú mẹ́ta yìí èyí tó ti fail jù òun ni àwa òun ṣe leadership kéré tí gbogbo àyè bá pọ́n pọ̀ leadership a máa bẹ̀rù àmọ́ ṣe tá a wá pọ̀ pọ̀ the moment a wá sọ pé kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn àwọn eléyìí tí mọ nǹkan táwọn máa dà sáàrin wa ọmọ nǹkan táwọn máa dà sáàrin wa tó máa ṣe kíni tó máa pa gbogbo ẹ̀. That is the main issue. Wọ́n á da religion, wọ́n á da tribe, wọ́n á da owó, wọ́n á da party, wọ́n á da gbogbo ẹ̀ máa confuse yín gbogbo yín máa jà mọ́ ìsara yín àbọ̀n the main focus the main goal gan-an náà ẹ̀ ní sọ́kúnná ẹ̀ máa jà ní so ìyẹn ni ingredient tó ń fi sáàrin yìí motherland ń tiẹ̀ ń pèsè with good weather ń pèsè oúnjẹ ilẹ̀ dá òjò ń rọ̀ gbogbo ẹ̀ ń lọ déédéé bóyá yẹ kó jẹ́ àmọ́ ṣe láwọn eléyìí bẹ́ẹ̀ fún wọn lẹ́ẹ̀kan máa ṣe lọ́n ṣe wọ́n lọ́ọ́ ṣe mọ́ lọ́ọ́ ṣe dé àwa ni ká mọ value wa bóyá rice la fẹ́ jẹ lónìí àbá fẹ́ kí gbogbo ayé dá kó dùn fún àwọn ọmọ àtọ́nbọ̀ lẹ́yìn so ìyẹn ni mo máa ń rò
àwa ni problem. Ǹjẹ́ ṣó ní ìkọ̀kan nù àwọn ọmọ yín tó jẹ́ pé bẹ́ẹ̀díṣàn ẹ̀ tí ń wò pé ẹni yìí náà ti ń mú ọwọ́ orin, ó ti ń mọ́wọ́ ìlú, ó ti ń mọ́wọ́ ẹ̀fẹ̀, ṣé káwọn ará ilé máa rí bẹ́ẹ̀ ń gbé. Mo ń fẹ́ ọ̀sùn wọn, mo kàn máa gbélẹ̀ nǹkan mú mi bá gbélẹ̀, mo máa fi piano lẹ̀ báyìí, gbé basketball lẹ̀, èyí tó bá dùn mọ́ kó mu kó ṣe. Mo dẹ̀ ti rí bẹ́ẹ̀ náà, kò sí èyí nínú wọn tó play basketball, kò sí èyí tí wọn tó fẹ́ ṣe orin kó máa play, wọ́n máa ń play piano yẹn. Ìkan wà nísìnyí tó yẹ pé production ló wà lórí ẹ̀, ó kàn máa play orin yẹn, á máa ṣe beat, á máa ṣe gbogbo ẹ̀, ó fẹ́ mọ so ká máa wò, ká sì máa wò orúkọ Abíọ́lá. Kọ́lá máa fọ̀rẹ́ kẹ́wọ̀n. Ọba ní oúnjẹ tiwa, èwo ló jẹ́ wípé tẹ bá rí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ lè máa lò lọ ní oúnjẹ tiwa tó jẹ́ oúnjẹ Yorùbá wa. Ẹ̀gúsí àti iyán. Iyán gan mo jí lánàá, mo jiyán lánàá. Ìyẹn ni pé ẹ bàjẹ́ ẹ fọkàn. Ẹ̀gbọ́n wa, tí ẹ bá jẹ́ ààrẹ ní ọjọ́ kan ní orílẹ̀-èdè kan sọ pé òkè o ààrẹ ńjọ́ kan, òfin méjì wo lẹ máa fi múlẹ̀ tó jẹ́ pé ẹ ń wò pé àwọn nǹkan méjì yìí tí ẹ pé ẹ sọ pé nǹkan báyìí ni máa ṣe, nǹkan báyìí ni máa ṣe, dẹ́gbẹ́ máa wà bẹ́ẹ̀ tí ẹ jẹ́ ààrẹ fún ọjọ́ kan, nǹkan méjì wo ni. Na council tribe àti religion. Àbá ti rí ẹsẹ̀ àti. Nǹkan ṣe rí àlè council náà àmọ́ màá múná ṣe. Màá wá mú discipline. Ẹnìyàn láti fún wọn kan láti gbà kan. Tó bá tó gba méjì, wọn ní àwa yìí ti le jù. Àwọn bá náà ṣe fẹ́ everybody. Àwọn náà wà, everybody ń ṣe ìdáná, everything ń lọ dédé. Èyí ti discipline yẹn. Màá invest gbogbo ẹ̀ lórí ẹ̀ nìṣẹ́. Tó jẹ́ pé èmi gan máa múra mi. Ẹ̀yin kan máa múra yín. Nǹkan tó mọ̀ pé tí yẹn bá ti wà nílùú kò sí bó ṣe fẹ́ jẹ́ ìlú tí. Bàbá, nípa ọ̀rọ̀ ẹ̀rọ ayélujára yìí, social media, oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ń bẹ̀. Ṣàṣà ní ọ̀dọ́ tí ò sí nídìí kìíní ìbáyìí sí. Àwọn míì wọ́n fi ń ṣe tó fi ń lówó lọ́wọ́, èèyàn míì fi ń. Àmọ́ àwọn míì náà kí lẹ fẹ́, ìmọ̀ràn lẹ fẹ́ fún kó tẹ́ ń ṣọ̀dọ́ nìkan, because ẹ̀yin ìlú mọ̀ọ́ká báyìí náà àwa máa ń sọ pé èyí tí ẹ̀yin náà ń ṣe máa ń jòun gbà mí náà. Èèyàn míì bí kó máa fi gán èèyàn lójú, bó tẹ̀ jẹ́ pé kò ń ṣe pé òun náà ni tó dẹ̀ ń ṣe ohun èèyàn lọ́nà. Ẹ jẹ́ ká gbọ́ látẹ̀ní lórí ọ̀rọ̀ yìí náà. Social media ilé ayé tí ń rẹ̀ dópin. Oríṣiríṣi kan ṣẹlẹ̀. Ṣé rí rántí bí Abíọ́lá ṣe ní ọlá tán, ó ṣe ibi tó ta ìwé dé. Abíọ́lá àti likes ẹ̀ a kàn ń gbọ́n pa owó wọn ni, irọ́ dẹ̀ wá pọ̀. Àwọn èèyàn máa wá wọn plane 10 ló ní. Bẹ́ẹ̀ni. Tó bá dé airport Concord ló kú gbogbo ẹ̀. Plane 10 nígbà ṣáwọ̀. So àwọn èèyàn máa kàn fi opportunity ẹ̀ irọ́ pọ̀. Àwọn ní ayé táwa ń sìn irọ́ yẹn pọ̀ náà sí. Àmọ́ àwọn olówó àwọn máa ń fẹ́ fi hàn ni. Wọ́n ò ní gbófìrí wọn pé báyìí báyìí ni o, àwọn ló ń fi hàn ẹ́ so that wọ́n ní yírí ẹ̀ o. Àwọn ló ń parọ́ yẹn fúnra wọn, kò ń ṣe pé àwọn èèyàn ló ń parọ́ yẹn fún wọn sí. Ìgbà yẹn wà kó máa gbọ́n ni, ilé máa sọ pé 7 ni 10 ni nìkan ni 10 ni ìsìn ilé máa kọ̀ wá á tó gbogbo ẹ̀ síbẹ̀. Èyí tó yá, èyí tí ò tí ì sanwó ẹ̀ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. Òun ló mọ ibi tó ń dùn ún. Àmọ́ ìwọ tó bá lọ sórí íńtánẹ́ẹ̀tì tó jẹ́ pé ibẹ̀ ló fẹ́ máa kó gbogbo experience ayé ẹ̀, ìwọ ló kó rẹ̀ sí ìyàwó, ìwọ ló kó rẹ̀ sí ìrònú, ìwọ ló kó rẹ̀ sóṣì. Ìwọ tó bá mọ̀ pé Instagram kọ́ máa ń ṣe America wọ́n dání.
wà láti mọ̀ pé eléyìí kò ń ṣe nǹkan tó bá lè fọwọ́ kàn báyìí má believe nǹkan tí máa ń sọ fáwọn èèyàn nìyẹn o ò ní believe yẹn wọ́n zù o. Ọ̀nà ṣe pàtàkì ìmọ̀ràn fún ọmọ ọ̀dọ́ ìlú yìí báyìí tó wá ń wò yín báyìí ọ̀dọ́ lẹ́yìn náà bó tẹ̀ ẹ́ pé ẹ ti ń graduate ọmọ ọ̀dọ́ báyìí ẹ bá mi gbà ọ́ mọ̀ràn. ọ̀dọ́ yẹn máa play video mi ọ̀dọ́ fún wọn. ká play yẹn. After ewu ẹni tẹ́ ń wò mí báyìí ẹni tó fẹ́ dèèyàn jàǹkàn tó fẹ́ dèèyàn gíga lọ́la ẹjọ́ tó lọ́hùn mo ti sọ fún yín ẹ̀fọ́ lọ́hùn first kò sí èyí tó ẹ̀fọ́ lọ́hùn first kẹ́lẹ̀ máa ṣe kí ni kẹ́ ẹ má gbéraga ẹ farabalẹ̀ because ìgbà mi àfẹ́ rush ṣe rí rush yẹn kọ́ ni problem nǹkan tẹ́ ẹ̀ kọ́ nínú rush yẹn ni problem. ó máa yọjú. báyìí ni àwọn process mi máa ń gùn so that a máa fi kọ́ oríṣiríṣi nǹkan. ó lè lọ ní school lẹ́ni kó ṣe convocation àmì kó ṣe matriculation kó tó wá ṣe convocation lọ́jọ́ yẹn náà kí ló rí kọ́dà kí ló ń gbé lọ kan mú certificate bẹ́ẹ̀ gangan láyé yìí wọ́n fún ẹ ní courses so láti pay attention kó máa tọ́tí courses ọ̀sọ́ fún ẹ pé courses gbó máa dùn always èyí tó bá kú díẹ̀ káàtó wàá fi kínní wàá fi kọ́ ọgbọ́n láti rẹ̀ wàá ti máa move lọ bẹ́ẹ̀ ni ayé ṣe rí so ká máa rush ká máa rojú yẹn. ká tẹ̀ ní jẹ́jẹ́ láyé gbà. ṣùgbọ́n ọmọ nàìjíríà lápapọ̀ ń sìn eléyìí ń ṣọ̀dọ́ o yálà arúgbó yálà òṣèlú lára gbogbo wọn ìmọ̀ràn ká tó máa lọ kọ́ gbọ́ látẹnu yìí. ọmọ nàìjíríà rere tó wà ń ta mo ti sọ tẹ́lẹ̀ náà pé àwa gangan là ń fa ìlú wa sẹ́yìn a lè sọ lónìí dọ̀la ká máa sọ ń pa àwọn òṣèlú wa ò dá àwọn òṣèlú wa ò dá a ti mọ̀ yẹn tẹ́lẹ̀ kí ni àwa ń ṣe láti make sure ipa wo là ń kó láti make sure pé wájúwájú la máa lọ ṣé a máa dúró kí just the few people tó ń rule wa náà kọ́ máa dictate fún 100 and something million people aláti mọ nǹkan tá a fẹ́ gangan láti máa unity gangan ni first thing fún wa tó bá lè máa continue láti máa divide wa kò síbi tá à ń lọ. òun lẹ ti gbọ́ yẹn látẹnu àgbà ọ̀jẹ̀ látẹnu àgbà eléré báwo lẹ ṣe fẹ́ sọ wọ́n ní musician wọ́n ní producer wọ́n ní actor wọ́n ní business bàbá ní business lóríṣiríṣi o àmọ́ à ń fẹ́ bàbá òun ṣẹni tó máa ń pariwo so kò ní jẹ́ àmẹ́ni lọ bẹ̀yẹn àmọ́ yàtọ̀ sóun ní ìyẹn yàtọ̀ àwọn oríṣiríṣi nǹkan náà wà tó ń ṣẹlẹ̀ ẹ má ká lọ ọtún wájú ọmọlúwàbí tó jẹ́ wípé gẹ́gẹ́ bá ṣe ń sọ yẹn lè gbọ́ pé kẹ́ wá ka nǹkan tó jẹ́ pé ó ní nǹkan ń ṣe nípa ẹni kò possible pé ó lè àdẹ̀dúpẹ́ lọ Ọlọ́run pé àwọn náà làwọn náà gbogbo nǹkan táwọn náà mú ṣe táwọn náà ń ṣe náà gẹ́gẹ́ bí mi sọ lẹ́ẹ̀kan náà à ń wo àríṣe gbogbo ẹ̀kọ́ la mú o torí náà wọn kàn mí táwọn ń ṣe tẹ́ pé tá a bá jọ wà pẹ̀lú wọn àwọn akọ̀ gbójú síbòmíì ni àwọn adẹ́ ṣe tí ó jẹ́ pé kí ni but àdúpẹ́ lọ Ọlọ́run náà pé kò sí bá a ti fẹ́ sọ̀rọ̀ lẹ́nu táwọn ni máa sọ pé àwọn ẹni wa náà lélẹ̀ gbọ́dọ̀ gan ní gbogbo ẹ̀ rárá nínú yín ti dùn torí inú nǹkan tẹ kó jẹ lẹ́yìn níbàá ṣe kò wọ́pọ̀ láti sọ fún bàbá èdè tiwa láti máa ṣe o torí àwọn olólùfẹ́ yín wọ́n pọ̀ ń pé kíní bàbá àwọn ará àṣẹ bá mi kí wọn ní èdè ilé kan mọ̀ pé wọ́n wò yín báyìí. èdè mi náà mo fẹ́ sọ èdè Ìsẹ́yìn náà ni ẹ̀yin ọmọ Ìsẹ́yìn rere ọmọ ẹbẹdí mọ̀kọ ìlú Ọ̀yọ́ kìkì gùn ibi tó wúbú ni tó jẹni lọ bèrè kó tó wọ̀ mo gbọ́ géńbérì mo gbọ́ gàmbàrí èmi ọmọ àti gbọ̀ngàn tó wù wọn kì í wí ìwé jẹ. ìdí ìdùnnú pé ọmọ yín náà ló wà bí báwọn rí eléyìí la máa mú bọ̀ sọ̀rọ̀ olórin wá tó jẹ́ pé kíní a máa gbé wá ẹ̀ẹ́dí para ni gbogbo wa nǹkan kan náà ni wá ẹ gbàgbé bóyá ń ṣe pé kíní yẹn àmọ́ àti bẹ̀rẹ̀ báyìí sí ó sì ṣe la máa rí ẹ̀gbọ́n a dúpẹ́ lọ́wọ́ yín kò ní bàjẹ́ o kò ní bàjẹ́ o àmì ọgbà ó bàjẹ́ tí ó bàjẹ́ tí Ọlọ́run á dẹ̀ máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa Ọlọ́run máa gbogbo àsokò Ọlọ́run á dá ọmọ àti ìyàwó àti ẹbí sí o Ọlọ́run á dẹ̀ bá fọ̀rùn kẹ́wọn bàbá àti ìyàwó òun lẹ́tí rí yẹn ìjírò yìí lọ́ọ́ bá ọmọ ló wà ń bí èmi àti ẹ̀gbọ́n mi náà láti ń sọ látàárọ̀ Ọláwálé ọmọ ní Ìjẹ̀bú Igbó ló wà lẹ́yìn kámẹ́rà tí gbogbo ẹ̀ tó fi mọ́lẹ̀ kété gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ máa wò náà ṣe àdúgbò ẹ̀ máa nífẹ̀ẹ́ nígbà tí lọ ó di ọjọ́ mi ọjọ́ rẹ̀ bàbá.